Ògúnláka yẹ̀sì mọ́lẹ̀ koríko odò tí ń rú mìnìmìnì dákun o kọ́ ọ sì mí lọ kọ́ ọ sì mí bọ̀ kọ́ ọ rántí wípé ìlú mi ni mo fẹ́ lọ jà fún orí mi ẹlẹ́dàá mi má padà lẹ́yìn mi o kí n lè mú ohun tí ó jẹ́ kí ìlú mi ó túbà tí ó fi tùṣẹ́ wá sí inú ìlú ó ní mo fi ń lọ sí Igbó Àìwọ̀ ìlú yóò gbọ́dọ̀ torí èmi Ògúnwálé ọmọ Ògúndèjì ìlú yóò gbọ́dọ̀ torí mi bàjẹ́ ìtorí rẹ̀ mo fi ń lọ sínú Igbó Àìwọ̀ láti lọ rèé mú nǹkan tí ìlú mi tí ó fi tùbà tí ó fi tùṣẹ́ wá orí mi ẹlẹ́dàá mi sì mí lọ aya mi dákun torí Ọlọ́run tọ́jú ara rẹ o ó sì bá ń tọ́jú Ọdẹ́wálé ọmọ mi náà kẹ́ ẹ tọ́jú ara yín fún mi ibi tí. olówó orí mi ọkọ mi Ìkòyí ẹ̀sán ọmọ wéra kó má bàa ẹrúkẹrù àbílálà lẹ́nu ọmọ epo jálá ìwà tààrọ̀ yóò pọ̀ ọmọ ìjàlè kan ṣàánú mi ọkọ mi. aya mi ẹwà tó mi mo gbọ́dọ̀ lọ torí pé ìlú mi ni mo gbọ́dọ̀ jà fún ìlú mi kí n mú ohun tí ó jẹ́ kí ìlú mi ó túbà ó túṣẹ́. ṣàánú mi. bàbá mi sẹ́yìn nìkan lẹ wà nílùú ní báyìí sọ pé ẹ̀yin nìkan ni kẹ́ máa lọ́jú o bàbá mi sẹ́yìn nìkan ni. ọmọ mi ọmọdé ní í ṣe ọ ọba tó jẹ tí ìlú túbà tó túṣẹ́ orúkọ rẹ̀ ò ní parẹ́ ọba tó sì tó jẹ tí ìlú tó rí bákan méjì orúkọ tó náà ò ní parẹ́ ìkọ̀ kẹ́mi mi ó lọ sí i ṣùgbọ́n ó mú nǹkan tó jẹ́ kí ìlú mi ó túbà kó túṣẹ́ wá sínú ìlú ìpadà aya mi bá ń tọ́jú ọmọ mi Ọdẹ́wálé kọ́ ṣe ìyá rẹ̀ kẹ́yìn méjèèjì kẹ́ múra yín lẹ́yìn ọ̀kan ni o ṣe gbọ́ ẹ jẹ́ tètè mọ́ ọ lọ. bàbá mi Ògúnláka yẹ̀sì mọ́lẹ̀ òṣèlú fẹ̀jẹ̀wẹ̀ lásán lè mọ̀ bóra Ògúnláka ayé bá mi sọ bàbá mi lọ. Ògúnláka yẹ̀sì mọ́lẹ̀ kókó lódò àfẹ̀jẹ̀wẹ̀ Ògúnláka ayégbèmí irúnmọlẹ̀ àtúntè mi ṣe ẹjẹun olúwọ̀ràn kókó lódò àfẹ̀jẹ̀wẹ̀ àwọn aláìmọ̀kan wọ́n á pẹ́ bó Ògún bá gbalẹ̀ tó gbòdò àwọn á sì gboko lọ wọn ṣàìmọ̀ pé Ògún tó bá gbalẹ̀ tó gbòdò lè gboko lọ́wọ́ wọn ẹ máa pé Ògún ní gúnyán bẹ́ẹ̀ bá ń gbọ́ péké lóko ẹ̀gàn Ògún ní gúnyán bẹ́ẹ̀ bá ń gbọ́ péké lóko ẹ̀gàn Ògún ní gúnyán. ọtún mi àbá ní wọn láyé àbá ọsìn mi àṣẹ ní wọn láyé àṣẹ àtọ̀tún àtòsì ní wọn láyé ọtún wẹlẹwẹlẹ ìrẹ oníra ìrẹ níre òjò bá dùbà sọ̀rọ̀ wọlé ìkísọ kan fẹẹ ní sọ ẹrọ kan ní kú sí ẹ̀mí èjì ọyẹ mọ lọ. Bàbá. Kẹ́lẹ̀ wọ́n wá nínú gbọ́ ní àyè. Torí ìlú ni mo fi wá láti ìlú ọlọ́sàn mo ti ń bọ̀ rògbòdìyàn kan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìlú wa báyìí mo wọ́n fẹ́ẹ́ torí wọn lọ wá òkúta ìbẹ̀rù kan ìdí rẹ̀ tí mo fi wọ inú Igbó Àìwọ̀ wá. Ìwọ ti torí ìlú tí ẹ wá sí inú gbọ́ ní àyè. Bẹ́ẹ̀ni. Ìwọ ti gbàgbé pé ẹ̀yin ọ̀sẹ̀ fínú tán. Ṣé kí n má tọ́? Ènìyàn kò ṣe fínú tán. Mo finú tán wọn ni. Gbàrà lé ènìyàn, má finú tán ènìyàn nítorí pé ìwọ lè ti torí wọn máa jà kó sì jẹ́ pé ọ̀tọ̀ ní tí àwọn máa ṣe lẹ́yìn rẹ̀. Ìwọ tí o ti torí pé o fẹ́ jà fún ìlú kó o tó dé ìlú wọ́n lè ti ṣe nǹkan mi. Ọmọ ènìyàn kò ṣeé fi inú tán o. Ọmọ ènìyàn kò ṣeé fi inú tán o. Ẹni afẹ́sì la mọ̀ àmẹ́ni tó fẹ́ ní dénú. Ẹni afẹ́ la mọ̀ àmẹ́ni tó fẹ́ ní dénú. Ṣọ́ra fún ọmọ ènìyàn. Ọmọ inú tán ènìyàn.
Èmi ó ṣe ìrànlọ́wọ́ fún ìwọ. Tí wọ́n bá fẹ́ wá sí inú igbó láti wá gba ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn tá a jẹ́ àjẹlú, a ò lè máa fún ọ ní ìrànlọ́wọ́ tó bá fẹ́. Sọ́wọ́ àlàáfíà. MRD Simples Consult Limited. Ilé àkọ́kọ́ ni wọ́n ti ń gbẹ́dọ́ níbi ká bá ní talẹ̀ ralẹ̀ kọ́lé ralé nílẹ̀ yìí. MRD Simples Consult Limited ní bàbá ọ̀kan gbòógì nílé iṣẹ́ MRD Simples Consult Limited jẹ́ nínú ká bá ní kọ́lé iṣẹ́ ńláńlá kákọ́ àfihàn ọba kórí rigide bí àlùjá náà ká bá ní ra ilẹ̀ káàkiri ní gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti níbikíbi tí ẹ bá fẹ́ sí ká bá ní tọ́jú dúkìá ẹni kó sì dùn mọ́ nínú bóyá àṣì lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mọ̀ nípa building construction, property management, property consultant, property development, procurement of property documents such as sales agreement, survey plan, building plan approval, architecture design. ẹ wá wo ọ̀gá ni wọ́n níbi ká tún bá ní ìyàwòrán létà fẹ́ kọ́ kó dojú gbèsè fún gbogbo ẹni tó ń wọlé gbé káàkiri. ẹ wo ìròyìn ò táfojúbà ẹ̀yin náà kàn sí wọn lè ní nílé iṣẹ́ wọn tó wà ní Senator Ayọ̀ Fásánmi house beside a supermarket Òkèfíà Òṣogbo Ọ̀ṣun state. ẹ lè pè wọ́n sórí telephone 003-612-1413 lẹ́ẹ̀kan sí telephone 003-612-1413. MRD Simples Consult Limited. ọ̀gá ni wọ́n.